dédé ìwòyí o orúkọ mi ni Sam Adéọ̀sùn òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ayérayé adúpẹ́ lọ́wọ́ yín, àyìn lógo afọpẹ́ fún yín torí pé ṣeun, torí pé àánú yín dúró láéláé. Àjúbà yín torí pé ẹ̀yin ni Ọlọ́run, ẹ̀yin ni Ọlọ́run lánàá lónìí àti títí ayérayé. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa, Ọlọ́run ayérayé Olúwa ẹ gbà ẹ̀yìn wa. A tún lọ báyìí nínú ọ̀rọ̀ yín. Ibẹ̀ sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. Bàbá lónìí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín mú wa lára dá. Àtẹni tó máa sọ, àtẹni tó máa gbọ́, ní orúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run á mú wa lára dá. Ayé wa tẹ̀síwájú, ògo Ọlọ́run yóò farahàn, ìmọ́lẹ̀ Ọlọ́run yóò tàn sí iye wa débi pé a ó bẹ̀rẹ̀ sí gbádùn Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n tún dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ràn wá lọ́wọ́, tí ẹ ń pè wá. Ṣe rí gbogbo àwọn tẹ́ ń ṣe wọ̀nyí, ìgbàgbọ́ tèmi ni pé kò lọ lásán, kò bọ́ sófò. I am very sure that God will reward you. Ó jẹ́ dandan torí pé ojoojúmọ́ làwa náà ń bọ́ sórí eékún wa láti gbàdúrà fún àwọn ènìyàn. Torí pé láìsí àwọn orí ọ̀fẹ́ èyí tí a rí láti ọ̀dọ̀ yín wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ṣe tàbí tí a ti dáwọ́lé làbá má lè ṣe láéláé. Torí ẹ̀ ni mo ṣe sọ fún wa pé we are forever grateful for whatever you have done àti ètò ẹ̀rọ ìrònú láti ṣe. Ògo Ọlọ́run yóò farahàn ní ayé yín lórúkọ Jésù Kristi. Tẹ́ bá wòye pé 20 prayer points tí ètò tá a ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì láti lò kọjá níjọ́ Wednesday tó kọjá yìí, tí ẹ bá wòye rí i pé a ò post àwọn prayer points yẹn. Ètò inú wa yẹn láti post ẹ̀ torí kò sí nǹkan tó fi ń ṣèyàn. Èmi gbà pé nígbà téèyàn bá ara iṣẹ́ ìránṣẹ́ wa ni láti mú kí àwọn èèyàn ní òye sí, kò sí nǹkan tí a fẹ́ hide, kò sí nǹkan tí a ti ẹ̀ mọ́ hide. So ṣùgbọ́n wọ́n fi tó wa létí lẹ́nu ọjọ́ mẹ́ta ìyá dẹ̀rí bẹ́ẹ̀ pé àwọn kan wọ́n gbègbèsẹ̀ láti, in fact wọ́n ti fún àwọn tó máa ń táìpù yẹn náà níbi ìbọn pé kí wọ́n ní business center bí àwọn tó máa ń táìpù àwọn ṣẹ́ wọ́n ti fún wọn níṣẹ́, wọ́n ti submit first kí wọ́n ti ń pè first installment ìwé tán fẹ́ tẹ̀ jáde. A lè wá rí i pé word for word, arrangement for arrangement, òní Bible text for Bible text, òní iṣẹ́ tí wọ́n ń ṣe. Ọmọ Ọlọ́run kan ló kàn contact wa, a ò tiẹ̀ mọ̀ wọ́n ní tá a bá lè wá sí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ pa máa rí àdèwárí inú kọ̀ǹpútà náà. A béèrè ẹni tó mú wá àdẹ̀ sọ fún wọn bó ṣe jẹ́ pé a lè fọlọ́pàá mú wọn. Kì í ṣe pé bóyá àfẹ́ jẹ́ kí ẹlòmíì kò ní lọ́wọ́. Tẹ́yìn náà bá wò pé 1000 prayer points ìwé yẹn bó ṣe tóbi tó yẹn, ọ̀pọ̀lọpọ̀ wa láti print ẹ̀ jáde ta ni lọ́wọ́. A ò lòdì sí yẹn rárá. In fact a mọ ọ̀pọ̀lọpọ̀ pastor tí wọ́n pè wá tí wọ́n sọ fún wa pé 1000 plus prayer points yẹn òun làwọn ń lò nínú church wọn. A ní kò sí problem, pé kò sí problem, a ò ní problem lé lórí pé kí òye kó ṣáà tẹ̀síwájú, kí ìyanu Ọlọ́run má dúró. That is our own goal. Ṣùgbọ́n tó bá ti wá di pé ká wá ṣe prayer tán báyìí, ká gbé jáde káwọn kan lọ tẹ̀ níwèé ká máa tà á. Ẹ̀yin náà rí i pé Ọlọ́run á gbà wá. So àwa sọ pé kì í tàbá fi ṣe bẹ́ẹ̀ yẹn, àwa ti ní èrò lọ́kàn tẹ́lẹ̀ pé a fẹ́ compile 30-day powerful prayer plan kan. Ṣé rí àwọn prayer tó wà nù 20 prayer points yẹn òun la fẹ́ collate papọ̀ ká tó kó lè yé wa fún àwọn èèyàn tó jẹ́ pé fúnra lára wọn wọ́n bá Ọlọ́run fún ọgbọ̀n ọjọ́. Tó wọ́n fẹ́ bá Ọlọ́run rìn fún ọgbọ̀n ọjọ́ nínú àdúrà tó lágbára tí wọ́n á dẹ̀ rí èsì níbẹ̀. Àwa ti ń lọ́kàn láti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ọ̀rọ̀ àtúntẹ̀wé tàwé kó tó dé. Àwọn òdẹ̀ ṣe tá àti tà á. So àwa wò pé nígbà tá a bá ṣe ní ebook tó bá jáde ká máa wo ń tọ̀hún náà tó máa tẹ̀ jáde tá a máa trace ẹ̀. So gbàtà tí ìtàdé post orí íńtánẹ́ẹ̀tì yẹn kò ṣe trace much torí pé a ò lè fẹ́ ní copyright fún. So torí ẹ̀ ni a ṣe hold on pé gbogbo ẹ̀ náà ni ètò tí ó ń lọ lọ́wọ́. Bọ́lá bá rẹ̀ ṣe ń pèsè ìrànlọ́wọ́ owó a máa ṣe gbogbo ẹ̀ náà léraléra. Ó tún kù ìkan lórí kíkà tó lọ sínú ẹ̀kọ́ wa, ó tún kan lórí pípè. Ẹ rí i pé lẹ́nu bí ọ̀sẹ̀ mẹ́ta síbi tá a wà yìí ó nira púpọ̀ láti reach wa lórí fóònù. Ohun tó fà á ni pé tẹ bá wòye dáadáa lórí ètò yìí ẹ lè má rí lórí ohun àánú torí pé ohun àánú yẹn nígbà tá a bá ṣe tán láti edit gbogbo ikọ́ gbogbo ẹ̀yẹn ẹ ò lè rí nínú ohun àánú torí pé studio nígbà tá a bá ṣe tán studio yẹn
àṣẹ tí wọ́n edit ẹ̀ gbogbo ayọ̀ kúrò ńbẹ̀ ṣùgbọ́n program ilé òjò àánú ẹ̀ pé live ni tá a bá dijú ẹ̀ẹ́rì tá a bá wúkọ́ ẹ̀ẹ́rì so tẹ́yìn náà bá dẹ̀ wá wò yẹ́ rí pé àwọn iṣẹ́ tá à ń ṣe wọ̀nyí ó dàbí pé ó nira fún àgọ́ ara láti gbé àṣà ń tì í à ń gbàdúrà fún ìlera ṣùgbọ́n ọlọ́run náà fún wa ní oníkágbọ́n ọlọ́run fẹ́ ká gbégbé ayọ̀ nínú òpè ó yẹ káwọn náà tún tọ́jú àgọ́ ara wa tẹ́ bá wò yẹ́ rí pé a ṣe tẹ́lẹ̀ àwa kàn rò bóyá ooru ló fà á àwọn kan ń sọ fún àwọn ní ooru ni àtúndọ́gbẹ́n ọlọ́run tún pèsè nípasẹ̀ àwọn ènìyàn àgbéyèsí síbi tá a wà yìí kó gbogbo ẹ̀ máa tutù bó ṣe tutù tó náà ikọ́ náà tún wọ̀ so àwọn ọ̀jọ̀gbọ́n ló sọ fún wa pé báwo lèèyàn ṣe lè máa sọ̀rọ̀ ní 24 hours ló wà lójúmọ́ kó dẹ̀ fi bíi 15 yẹn sọ̀rọ̀ láì dákẹ́ ẹni pé ó léwu wọn ló léwu fún ọ̀fun wa wọ́n tẹ̀ dárúkọ wọ́n dárúkọ kẹ́ní kan tó ti ṣẹlẹ̀ sí so àwọn náà ló lè bó wọn mo lè sọ pé Jésù àwùwà sàn so ara nǹkan tí wọ́n sọ pé ká ṣe táwọn náà bá fẹ́ gbégbé ayé wa ní òpè ni pé ká reduce bá a ṣe ń sọ̀rọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ yín tó bá tẹ́ bá tiẹ̀ pè wá gan àkín kọ́ sọ̀rọ̀ àkín pé ẹ̀lú torí pé ẹlòmíà máa pé ẹ̀lú nígbà ara ọ̀rọ̀ náà ni so wọ́n kú wá sọ wọ́n tẹ̀ sọ wáyé ká má tiẹ̀ lo fóònù rárá ni ṣùgbọ́n aṣááwò pé ní àárọ̀ kùtùkùtù láàárọ̀ ní kàbí bí aago bẹ̀rẹ̀ láti aago méje àbọ̀ yẹn à ń try láti gbèdé aago mẹ́sàn-án àbọ̀ ńgbà míì ká tó pa fóònù láti sinmi ohun tó fà á nìyẹn a nílò láti sinmi ká sinmi ohun gbogbo wa ká sinmi ọ̀rọ̀ wa ká sinmi ohun gbogbo kí ẹ̀yin náà lẹ́sọ̀ pé okun la fi ń gbé títà ọlọ́run á ràn wá lọ́wọ́ so ẹ má bínú mo lè ti sọ fún wa pé ẹni tó bá fẹ́ reach mi ẹ má pè mí ní WhatsApp ẹ má pè mí lórí WhatsApp tó kò ṣeé ṣe fún mi àwọn tó ń lo WhatsApp ọ̀tọ̀ kì í ṣe ìgbéraga kò ṣeé ṣe fún mi láti lo WhatsApp nígbà tí èèyàn bá pè báyìí ká tó sọ pé ẹ̀ló kọ́ọ̀lù á ti wọlé so ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí WhatsApp ṣe ń ṣe tí kọ́ọ̀lù bá wọlé á já nǹkan tẹ̀ bá ń sọ ó wà frustrating so mi kì í gbé kọ́ọ̀lù rárá lórí WhatsApp ṣùgbọ́n ẹni chat àwọn tó yeye kò sígbà tá a kì í sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ lẹ́nu à ń fọwọ́ sọ̀rọ̀ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká make use àwọn opportunity yẹn pending the time tí gbogbo àwọn ìsinmi tí wọ́n recommend yẹn táwọn náà fi ṣetán ọlọ́run á máa ràn yín lọ́wọ́ eléyìí jẹ́ kí n rántí ọ̀rọ̀ ìwé yẹn jẹ́ kí n rántí kinní kan ẹ jọ̀ọ́ kinní kan lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń sìn ẹ lè tẹ́ bá gba ìpè pé Pastor Sam ó bọ́ hásìdì kan o ó nídìí owó kíákíá báyìí kẹ́ sẹ́ndì owó ẹ bá mi sọ fún àwọn yẹn pé ẹ̀yin lẹ bọ́ ha lórúkọ Jésù ẹ bá mi sọ fún wọn bẹ́ẹ̀ ẹ forúkọ Jésù sí o ẹ ní níbikíbi tó wà báyìí wà bọ́ ha a ò lè bọ́ ha lórúkọ Jésù Kristi torí ṣe kì í ṣe àwa la gbé kalẹ̀ a ò ṣe for any personal gain ṣùgbọ́n àwọn oníjìbìtì wọ́n ti tún dọ́gbọ́n yẹn láti lo orúkọ yẹn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ àtẹ̀jẹ̀bà tí mo gbọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ẹni ẹ lu ọgbọ́n ni láti pè èmi ò bọ́ ha o inú ilé mi mo wà lórí bẹ́ẹ̀dì ìfá ìgbà tó pè mí gan mo mu tíì lọ́wọ́ ni so mo ní tíì lèmi mu o èmi ò bọ́ ha ẹni tó ń kílẹ̀ wọ́n sọ fún olóòótọ́ pé èyí lè máa bọ́ ha lórúkọ Jésù mo ní ada fún yín mà ẹ jọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí kò sí nǹkan táwọn èèyàn lè ṣe láti ní owó so ẹ confam ọ̀pọ̀lọpọ̀ yín ló mọ bẹ́ẹ̀ ṣe lè reach wa tẹ́ ẹ bá lè reach kò sọ́nà tẹ́ ẹ lè reach wa lórí website wa ẹ lè reach wa lórí mobile app ẹ lè reach wa lórí Facebook kò síbi tẹ́ ẹ ti lè reach wa a máa rí ohun tí a kàn dá dúró díẹ̀ lẹ́jọ́ mẹ́ta yẹn ni àti pè láti sọ̀rọ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká bọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ ti alẹ́ yìí ẹ wò ó ṣe rí program tí àwọn èèyàn tí ẹ̀yin yẹn gbogbo ẹ̀yin tí ẹ sọ wípé 20 prayer points yẹn kó di program ọ̀sẹ̀sẹ̀ mo gbàdúrà Ọlọ́run á gbọ́ àdúrà yín lórúkọ Jésù kò sí nǹkan tẹ́ ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run àánú rẹ̀ á ṣiṣẹ́ fún yín ẹ wò ó fún wa ní àyè láti gbàdúrà ẹ rí pé mi náà ń gbà ni mo máa ń sọ kíní kan fún àwọn pásítọ̀ tí bá ti bá wọn pàdé ẹ rí pásítọ̀ mi á pe àdúrà nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́ lọ́rọ̀ yẹn á ti jábọ́ lẹ́nu ẹ̀ tó bá dẹ̀ pé bẹ́ẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ kún gan fún ẹ gbàdúrà yẹn ó lè má nídìí ẹ̀ ṣùgbọ́n ó ń láti gbà á fún ìran ẹ̀ abẹ́rẹ́ ó lè òun fúnra ẹ̀ lè má nídìí ẹ̀ ṣùgbọ́n ìran ń bọ̀ lẹ́yìn tó máa jàǹfààní ẹ̀ a máa tẹ́tẹ́ bá ti pe àdúrà tán yẹn á ní màmá ò gbàdúrà bàbá ìwọ ló sọ̀rọ̀ màmá òun fúnra ẹ̀ ló lè pe àdúrà yẹn ó dẹ̀ wọ́n pé ẹ̀mí mọ́ ló gbé àdúrà yẹn jáde lẹ́nu òun sẹ́ni ẹ̀wà gan gbà tiwa nínú ẹ̀mí gan rí ọwọ́ agbára Ọlọ́run àbógbọ́ mo lé mi gan fúnra mi mo rí ọwọ́ agbára Ọlọ́run mo sì gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń connect pẹ̀lú wa àwọn kan wà tí wọ́n ń lo pàápàá irú èmi báyìí to connect with that program èmi náwó ni torí Nàìjíríà kò free nọ́mbà yẹn kò free wọ́n kọ síbẹ̀ pé free ni ṣùgbọ́n kò free ní ọ̀dọ̀ tiwa ẹ̀yin náà ṣàmù ilé-èdè wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ connect ẹ̀yin tẹ́ lo data mo gbàdúrà bọ́lọ̀ ti bẹ tẹ́mi yẹn bẹ̀ láàyè àdúrà yẹn á gbà
ẹ wò lórí ètò ti alẹ́ yìí ohun tí a fi ṣẹlẹ̀ lórí lálẹ́ yìí ó nílò àdúrà tó pọ̀ gan mo wá wò pé Olúwa mà ṣe o tí program Wednesday yẹn wà tí a máa kọlu ẹ̀yin náà ṣàmọ̀ ohun tí a wá ti ṣe níjọ́ Friday yìí ibẹ̀ ni ògangan wa níjọ́ Wednesday wọ́n ní Jésù jọba ìwọ náà gbọ́dọ̀ jọba Jésù jọba ìwọ náà gbọ́dọ̀ jọba ẹ̀rí kálímì ní ẹ jẹ́ ká kúkú personalize ẹ̀ Jésù jọba èmi náà jọba tí màá ní èmi náà jọba kì í ṣe ọba ìlú wa o kì í ṣe ọba abúlé wa o kì í tiẹ̀ ṣọba yàrá wa gan ṣùgbọ́n a gbọ́dọ̀ gbé ìgbé ayé ọba màá fi kíní kan hàn wá ní òpin ẹ̀kọ́ yìí pátápátá ṣùgbọ́n kí n sọ kíní kan fún wa ṣe rí nígbà tí Jésù tí ó wá sáyé ní ìkórìtà tó ṣe pàtàkì nínú ayé ẹ̀ ní àwọn agbára kan bẹ̀rẹ̀ kó ṣàṣeyọrí Jésù Olúwa wa nìyẹn bó ṣe dé kó tó dé gan kí Jésù tó dé gbàgà ó ní àwọn agbára kan ti ṣùgbọ́n pé láyé ò ní ṣàṣeyọrí so ìwọ tó kìlẹ̀ tó bá ní ìṣòro tó bá ń sá kiri ó kàn ń dákún ọ̀rọ̀ ara ẹni tẹ́nìkan máa ní mú wá kó jẹ́ bẹ́ẹ̀ gbàdúrà fẹ́ lọ sórí òun dákún ọ̀rọ̀ ara ẹni tẹ́nìkan bá sọ fún ẹ pé náwó kan sókè òun dákún ọ̀rọ̀ ara tẹ́nìkan bá ní lọ fi credit card ṣe ọrẹ àwọn oríṣẹ́ yìí náà ṣáàmọ̀ oríṣẹ́ ọrẹ àwọn sacrificial giving wọ́n ti sọ kan ní ìsìn báyìí mo ń wo ẹnu ẹ̀ tó ń jẹ́ orí àkíní gẹ́ẹ̀tì kan náà sọ but nǹkan tó ṣe wọ́n ti sọ ọ̀rọ̀ kan fún mi rí pé àwọn kan gba ọrẹ yẹn pé wọ́n pè ní àdúrà gbọ́ offering àdúrà gbà offering Ọlọ́run gbọ́ ṣe mo bí wọ́n ti rí Ọlọ́run gbọ́ yẹn ibi ìgbéyàwó ni ọ̀sẹ̀ pé ọ̀rẹ́ kan mú owó bàbá gbọ́ ìyá gbọ́ gbogbo àwọn kan báwọn yẹn kò lè mú àdúrà ìgbà kò lè mú ọṣẹ àṣeyọrí gan kò lè mú ọṣẹ àṣeyege kì í ṣèpè ṣùgbọ́n ó ti wà tó ti jẹ́ dandan pé ní wíwá sáyé mi àti ìwọ ẹ̀gbọ́n kan Jésù sọ ni Bíbélì ò promise wá pé àní rí ìṣòro láyé kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ibi tí ayọ̀ bẹ̀ wà ní pé kátójú bó ṣe kí ni o òun ti ṣẹ́gun ayé wo Ọlọ́run dẹ̀ fẹ́ tó bá sinmi léwu àwọn kan tá a kà ní Bíbélì ó dùn ká ó dàbí ètò kan tó ń pè ní Yorùbá dùn ká ó dùn ká gan-an Abrahamu at the age of kìnìún kan òun ló bímọ ẹwòyàwó ẹ at the age of 90 kan òun ló bímọ ó mà dùn sọ ìwọ náà ẹ̀yin náà wo àwọn tí ó pẹ́ díẹ̀ kan tó bímọ ẹ̀wọ̀n tó ju wọ́n rí pàápàá ní culture wa yìí àwọn Yorùbá yìí ohun tí bẹ̀rẹ̀ sọ fún wa ni wípé tí o bá lè tẹra mọ́ ohun tí o ń ṣe yẹn ìyẹn sísìn Ọlọ́run ní òótọ́ àti òdodo kò sí Ọlọ́run àdáhùn tí o bá dáhùn kó lọ wo kó padà lọ wo foundation yẹn kó yẹra ẹ náà wò méjèèjì ni tó bá ti rí pé o ti ní failure ohun àkótó máa ṣe pàá ni pé kó yẹra ẹ wò má ṣẹ́rí ó máa ṣe o ṣẹ́rí àwọn tó pera wọn ní wọ́n gbé bèrè tán túmọ̀ ẹ̀ fún wa yìí òfégè ló pọ̀ jù láàrin wa ìdí ni pé wọ́n á fẹ́ jẹ́ kó rí pé àwọn kan wo tó o bá ṣílẹ̀kùnlẹ̀ wọn ò ní mú fóònù ẹ lórí tébù òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn àwọn kinní kan wà tó yẹ ká mọ̀ òun náà ládùn Jésù láti ìgbà tí kó tó dáyé yìí òun ni àwọn agbára kan ò bẹ̀ jẹ́ kó ṣe rere ibẹ̀ la ń lọ bí wọn ti fẹ́ kó ṣe rere tó yẹn o Jésù ṣe àṣeyọrí ó sì jọba ní orúkọ Jésù Násárẹ́tì bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ wá ṣe àṣeyọrí inú ayé yìí lórúkọ Jésù Kristi wo mo sọ àwọn kinní kan fún wa á lo àwọn àpẹẹrẹ kan nínú ìbéèrè àní lọ sínú ìwé ìtàn lónìí kò sí nǹkan tó kàn wá nípa ìtàn ó tó kàn wá ní Bíbélì ká wo ìgbé ayé Jésù láfẹ́ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin ká wò wípé àwọn agbára wo gan ni ò fẹ́ jẹ́ kó ṣe àṣeyọrí ní àwọn ìkórìtà wo ẹ̀rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti àkọ́kọ́ torí ọ̀nà wá jìn ohun àkọ́kọ́ tí mo kọ́ rí pa á nínú àwọn agbára tó jọmọ́ Jésù tí ò fẹ́ kó ṣe àṣeyọrí ni pé àwọn agbára kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kán bí Jésù gẹ́gẹ́ bí ọmọ àlè ọ̀rọ̀ yóò lè wí wa dáadáa àfi tá a bá mọ ìtàn Ísírẹ́lì wo nǹkan tó ń pè ní ọmọ àlè ní Ísírẹ́lì ó burú ju HIV lọ òótọ́ ni o tí èèyàn bá jẹ́ ọmọ Ísírẹ́lì tí a bá bí ní àlè ó tán fún lórílẹ̀‐èdè yẹn gẹ́gẹ́ bí ìtàn wọn kò tàbí ayé ìsìn wọ́n gbọ́dọ̀ that's why tẹ́ bá ń wò wọ́n dáadáa wọ́n sọ pé ẹni báyìí ọmọ ẹni báyìí wọn kì í dárúkọ pé Sam Adéọ̀sùn rọ o wọ́n dárúkọ Sam ọmọ Adéọ̀sùn bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ máa dárúkọ ẹ̀ nìyẹn wọ́n fẹ́ mọ ibi tó ti wá wọ́n fẹ́ mọ ìyá tó ti wá wọ́n fẹ́ mọ ìdílé tó ti wá ẹlòmíì wọ́n kì í délédélé àbí ẹ̀rí ọkùnrin yẹn ni tó dá wàhálà lẹ̀ sí àárín sáwọn ọmọ Ísírẹ́lì mo lo àpẹẹrẹ torí pé àṣẹ gbàdúrà ẹ̀sán Wednesday ni wọ́n ní Akani ọmọ Kami ọmọ Zabdi ọmọ Sera nínú ẹ̀yà Juda wọ́n fẹ́ mọ èyí tó jẹ́ gan kí wọ́n bíyàn ní ọmọ àlè in fact the best ni àwọn ẹ̀ máa ń sápò lórílẹ̀‐èdè ni ẹlòmíì máa ń para ẹ̀ níbi tí kíni wọ́n ṣe dé
tí wọn náà bá dẹ̀ wá wò ó jẹ́ ká lọ sínú ìwé Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún àti ẹsẹ̀ ogún Matthew chapter 1 verse 19 and verse 20 torí pọ̀ náà wájú Yorùbá nìkan ni màá ráyè kà lálẹ́ yìí Bíbélì sọ pé Joseph ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò fẹ́ dójú tì í ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ìyàwó ènìyàn o nígbà tí ìwọ náà wo ẹ̀yin ọkùnrin ẹ dákun ìbò ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin gan ẹ̀yin náà wo story yẹn kọ́kàn bú story wo nìyẹn pé ọkọ mi o nígbà tó sì lé áńgẹ́lì kan wá ní ẹ̀mí ọlọ́run á ṣí ìdìbò mi ẹ̀mí náà wá ṣe kíní kan are you stupid ṣé bí mo bá sọ yẹn mo tẹ̀ jẹ́rìí ẹ̀yin ọkùnrin ayé tòní ẹ̀yin ọkùnrin ayé ò ní ẹ̀ nígbàgọ̀jẹ̀ ẹ̀yin obìnrin ayé òde òní ẹ̀ tẹ̀ ní sọ́gán abẹ́rẹ́ ṣùgbọ́n bí èso máa pín nígbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn tán lẹ́nu ìyàwó ẹ̀ wọ́n ní Joseph ọkọ ẹ̀ ó jẹ́ olóòótọ́ ènìyàn wọ́n ní kò fẹ́ kọ̀ ọ́ ní gbangba ó fẹ́ kọ̀ sílẹ̀ ẹsẹ̀ ogun ní ṣùgbọ́n nígbà tí ó ń rò nǹkan wọ̀nyí wò ó áńgẹ́lì Olúwa yọ sí ní ojú àlá ó wí pé Joseph ìwọ ọmọ Dáfídì ṣe ẹ̀tàn rántí pé mo sọ pé mo máa ń kíyàn délédélé bẹ́ẹ̀ ni má fòyà láti mú Màríà aya rẹ̀ sí ọ̀dọ̀ nítorí èyí tí ó yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mọ́ ni àbẹ́ẹ̀rí ẹ jẹ́ kí n digress díẹ̀ kí ni kan àti mo sáré time ṣùgbọ́n náà ràn wá lọ́wọ́ kí ni kan àti mo sáré mo jáde níbẹ̀ yẹn ṣé Joseph jẹ́ ọmọ Dáfídì ni mo sọ fún wa mo ní tí wọ́n máa ń dárúkọ yẹn wọ́n máa ń dárúkọ ẹ̀ ti bàbá ṣùgbọ́n ní ti kéèsì Joseph yọ̀tọ̀ ó máa yàtọ̀ díẹ̀ wọ́n ní áńgẹ́lì yẹn sọ pé wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó ń ro eléyìí lọ́wọ́ áńgẹ́lì wa yọ sí ní ojú àlá wípé Joseph ìwọ ọmọ Dáfídì Joseph kì í ṣe ọmọ Dáfídì sì tọ́ ni màá ṣẹ́rí mo lè sọ ìdí márùn pàtàkì tó ní agbára ẹ̀yìn tí Joseph fi gba Maria ìdí mẹ́fà yẹ 6 I can tell you 6 vital reasons tí Joseph tó fi gba Maria ẹ̀rí ìkan nínú ẹ̀ ẹsẹ̀ ogún yìí òun ṣàlàyé ẹ̀ ẹ̀rí wọ́n ní kọ́kọ́rọ́ ètò wa ga jù ní kọ́kọ́rọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ni pé Joseph ọmọ Dáfídì yẹn kì í ṣe ọmọ Dáfídì ìran Dáfídì ni bàbá Joseph tó bí Jésù Jacob ni wọ́n ń pè é grandfather ẹ̀ Mátánì ló ń jẹ́ then great grandfather ẹ̀ Eliasari ló ń jẹ́ so kí ló wá fàtí bèrè sọ pé Joseph ọmọ Dáfídì ọ̀rọ̀ tó lágbára ni o ọ̀rọ̀ tó ní agbára ni ṣùgbọ́n àsìkò tó ó mà ṣe o ṣẹ́ni ẹsẹ̀ yìí ló máa jẹ́ kí n lo tíríkì kan fún àwọn èèyàn tó bá sọ fún mi pé ẹ̀mí Ọlọ́run rán wọn sí mi màní kí ni ẹ̀mí Ọlọ́run pè mí mo ti máa bèrè nìyẹn ẹ̀mí Ọlọ́run ló rán yín sí mi fine ṣùgbọ́n kí ni ẹ̀mí Ọlọ́run pè mí nígbà tó ń sọ fún yín tó ń rán yín sí mi á ṣàdárúkọ mi fún yín mo rántí ọdún kan ó ti pẹ́ díẹ̀ báyìí a wà ní church wa mo ń ṣe ọ̀gá kan ẹni mi mo like orin gan ní ẹlẹ́mi kan bá gbéra lónìí ó bíúrì kíúrì whatever ó ní ọ̀gá akọrin mi tiẹ̀ dá lóhùn Ọlọ́run ò lè pè mí ní ọ̀gá akọrin láyé báwo lọ́rọ̀ ṣe lè pè mí ní ọ̀gá akọrin not possible àwọn yẹn ní ẹ̀yin ló pè mí ní kì í ṣe mi ló pè obìnrin ló pè mí ní sinla bàtà bá jáde máa lọ rí bọ̀tí ní bọ́lọ́rọ́ báyìí irú Ọlọ́run ló pè mí ní ọ̀gá akọrin ó jẹ́ kí n rántí bàbá wòlíì kan tó wá bá mi nígbà kan ti pẹ́ gan báyìí mo ń ṣe pásítọ̀ ní chọ́ọ̀chì yẹn mo wà ní chọ́ọ̀chì ló bá yà àláfíà fún ni mo ní àláfíà fẹ́ tó ń bọ̀ ó ní Ọlọ́run rán mi sí àwọn bàbá wa nílò Olúwa nínú ṣọ́ọ̀ṣì yìí mo ní láti bolẹ̀ ti wá ó dárúkọ orí òkè mi ìfẹ́ dárúkọ orí òkè kankan ó dárúkọ orí òkè yẹn bẹ́ẹ̀ jìnnà gan ìfẹ́ àtọ́ máa fẹ́ wọ mọ́tò láti kò dé orí òkè yẹn yẹn gbọ́dọ̀ mọ ẹ̀ dáadáa mo ní báà lẹ ṣe wá mọ bíi báà lẹ ṣe mọ kọ̀rọ̀ yìí ó ní ẹ̀mí Ọlọ́run ló júwe fún ẹ má bínú ẹ pé mi ì lè ṣètò lórí tẹlifíṣàn torí ẹ̀rùn kíní kan máa wà tó máa ń pa ẹ̀mí lẹ́rìn wọ́n á rẹ̀ mú ní ẹ̀mí Ọlọ́run ó júwe bíi fún yín ipò ló sọ pé ẹ máa lọ ó lè kó lóníkan wà múlòdà ta ló wá rí yín sí gan ó ní bàbá wa lóluwa ní ṣọ́ọ̀ṣì mo ní rọ́ o bàbá wa pọ̀ ní mo ní ṣọ́ọ̀ṣì bíi tẹ́wà mo ní pásítọ̀ mẹ́fà ló wà èmi nìkan lẹ́ni pásítọ̀ ọ̀bẹ mo ní pásítọ̀ mẹ́fà ló wà ní ṣọ́ọ̀ṣì so ta nínú bàbá yín Olúwa orúkọ wo ló dá wọ́n ní pásítọ̀ ìṣọ́ àdárúkọ ṣọ́ọ̀ṣì yẹn mo ní ẹ̀sà Ọlọ́run ò lè rán yín sí pásítọ̀ kankan níbi kó má dárúkọ ẹ̀ fún yín gbèsè nígbà tí ọ̀rọ̀ wá pọ̀ lè gbàgbọ́ nǹkan tí bàbá wòlíì sọ fún lè gbàgbọ́ ẹ̀ nígbà tí ọ̀rọ̀ pọ̀ gan-an ló bá dọ̀bálẹ̀ oní kì í jọ kí n má bínú kí n bọ̀ wá nǹkan praise the Lord ṣẹ́ni ó mà ṣe o ṣùgbọ́n ẹni ká bá sí ẹ̀kọ́ wa mo kàn digress ní ẹ má bínú ó máa ń ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ohun tí mo sọ ni pé àbá bí Jésù ní ọmọ àlè tábàlẹ̀ ti bí ní ọmọ àlè iṣẹ́ òṣèmọ́ nìyẹn Sátánì borí nìyẹn
ẹ̀rí tíṣẹ́ ò bá dẹ̀ ṣe ẹgbọ́ báwo ni Jésù á ṣe kú fún èmi àti ìwọ ìwọ náà wo kì í ṣe lásán lábẹ́ ọ àwọn èèyàn tó wá láti ìdílé tó dáa jù ẹ lọ oyún wọn ṣẹ́ dànù ẹlòmíì ìyá ẹ̀kọ́ ló ṣẹ́yún ẹ̀ ó máa ṣẹ́ fúnra ẹ̀ máa ní ó túmọ̀ sí pé nígbà tó ti wá sáyé ìta ti bí ọ a bí ọ fún ìdí kan pàtàkì you are born for a particular purpose kó lè wá máa wo àwọn agbára kan wọ́n mọ purpose yẹn wọn ò ní fẹ́ kó wá sí ìmúṣẹ ọwọ́ ẹ̀ ló wà kù sí ṣùgbọ́n mo gbàdúrà fún ọsẹ pé lábẹ́ bó ti wù kórí rere tí a kọ́ mọ́ inú ayé yìí á wá sí ìmúṣẹ lórúkọ Jésù Kristi mo sọ fún wa mo ní àwọn gbàdúrà gan ẹ̀rí Ọlọ́run gbọ́dọ̀ intervene nínú àwọn situation kan nínú ayé ẹ̀ ó jẹ́ dandan kọ́lọ́run intervene torí pé nígbà tó jẹ́ kó ṣeé ṣe fún ọ láti dénú ayé yìí tí ò bá ṣeé ṣe a jẹ́ pé ọwọ́ ẹ̀ ló wà torí pé Ọlọ́run ìdí tí ó fi jẹ́ kó débì ìyẹn nínú ayé yìí tó sì tó èjì tó dé yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ abẹ́rẹ́ ó ṣeé ṣe ká má lè gbàdúrà púpọ̀ lálẹ́ yìí torí ká kúkú darí gbogbo ẹ̀sìn ọwọ́ ẹ̀sìn kó yẹ ẹ̀yẹ wa ká lè mọ̀ bí tá à ń lọ ṣùgbọ́n mo gbàdúrà fún ọ pé Ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ nísinsìnyí bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè bó ṣe ń gbọ́ mi live tàbí recorded version ló ń gbọ́ ni Ọlọ́run á dẹ̀ dá sí ọ torí pé tí ẹ ti gbọ́ Ọlọ́run á dá sí ọ̀rọ̀ rẹ lónìí lórúkọ Jésù Kristi ẹ jẹ́ ká tún wo ìdíwọ́ mi tí Jésù bá pàdé tọ́lọ́run tún ṣẹ́gun ẹ̀ ẹ̀rí ṣe rí ìwàláàyè Jésù gan fúnra ẹ̀ ó ń bí àwọn kan nínú ìwàsáyé ẹ̀ ó bí àwọn kan nínú so kò yẹ kó yà ẹ́ lẹ́nu nígbà tí ìwàsáyé ẹ̀ bá bí àwọn kan nínú èmi expect ẹ kó yẹ kó surprise ṣe ló yẹ kó wò pé ẹ̀yin wo ọ̀gá mi gan bàbá mi gan olúwa mi gan olùgbàlà mi gan àwọn èèyàn bínú ìwàláàyè ẹ̀ so táwa lè mi intanet máa ń sọ nìyẹn ẹ jẹ́ ká lọ wo ìbéèrè nínú ìwé Matthew àti wàá bó sórí kejì Matthew ni mo máa fọ́ọ̀sì lé lórí àwọn bó sórí kejì bá ẹsẹ̀ kejì àti ìkẹta ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bẹ́ẹ̀ sọ mo ní Yorùbá lákà torí àkókò wa ó ní wọ́n béèrè pé níbo ni ẹni tí a bí ti ṣe ọba àwọn Júù wà nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn àwa sì wá láti borí balẹ̀ fún ìjọ tí màá tó sọ̀rọ̀ yẹn àwọn amòye nì wọ́n béèrè lọ́wọ́ bá ẹ̀sà ibo ni ọba tá a bí yẹn wá ẹ̀rí ẹsẹ̀ tó tẹ̀lé yẹn ẹsẹ̀ kẹta nígbà tí Hẹ́rọ́dù bá sì gbọ́ ara rẹ̀ kò lélẹ̀ àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀ kíní kan mo fẹ́ kó fọkàn síbẹ̀ yìí àti àwọn ará Jerusalem pẹ̀lú rẹ̀ ṣé ká sọ pé gbogbo ìlú ló ṣe lòdì sí wíwá Jésù nínú ọba yẹn Bíbélì sọ pé ara ẹ̀ ò lélẹ̀ torí pé ìdí tí ọba ò fi lélẹ̀ ó yàtọ̀ sí ìdí tí ará ìlú tí ò fi lélẹ̀ o kí ni díẹ̀ tí ara ọba tí ò fi lélẹ̀ wọ́n sọ fún ọ ìdí tí ara ọba ò fi lélẹ̀ ni wípé ó ti wò pé ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tí ò tí ì ṣe ọmọ ìjọ mẹ́jọ pé ọmọ yìí gangan yẹn agbapò lọ́wọ́ that is foolishness abẹ́ iná òrùma foolishness ni abẹ́ ìrúsà ọmọ tá a ṣe ìbílẹ̀ ni now ṣé kò ló máa ṣe ni so kíni kan mo fẹ́ kó yí ẹ ṣẹ́rí àwọn kan máa ń sábà sọ àwọn kíni kan tó máa ń dàbí pé ó máa ń yà mí lẹ́nu nígbà tí ọ̀rọ̀ wọn bá le tán tabajọ́ ń sọ̀rọ̀ wọn ní pásítọ̀ mi ò ṣẹ́nikẹ́ni màá ní sọ òun láti ṣẹ́nikẹ́ni nìkan tó dojúkọ ẹ̀ ẹlòmíà ní ìwọ̀n ní mi mọ̀ bá ṣe máa ń pò yẹn mọ́ mi ò ní kẹ́ni má jẹun mi ní kẹ́bí má ebi sùn mi mọ̀ bá ṣe máa ń sọ àṣàmọ́ ní lọ́dọ̀ wa ń bíbá yìí ǹjẹ́ o ò ní èdè àti ṣerú ẹ̀ kan tó gbógun tì ẹ́ ó mà ṣe o jẹ́ kí n sọ̀tọ̀ fún ẹ mà tó ní bó tiẹ̀ ṣe múra yẹn pé òun lọ church tí gèlè ẹ dúró lórí ẹ náà tí aṣọ dúró lọ́rùn ẹ yẹn inú bí àwọn kan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìyẹn gan tó wàhálà àti ìdààmú fẹ́ lómi báyìí ṣe gbà nìyẹn o wò ó jẹ́ kí n sọ fún ẹ torí pé àwọn ọmọ ẹ ẹ̀rí wọ́n dé at every stage in their life ó dẹ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n dé stage adẹ̀ tó lọ bẹ́ẹ̀ ó kàn dùn lọ bẹ́ẹ̀ ó wá fẹ́ sọ fún mi pé òun ní àti kúnlẹ̀ lójoojúmọ́ lórí àwọn ọmọ wọn yẹn torí ẹlòmíà kan wò wọ́n torí àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé ìṣòro táwọn ọmọ wọn ní torí ìyá wọn ní torí pé ọmọ tí màmá onímàmá bí gbogbo ọmọ yẹn dẹ̀ ń lọ wọ́n dẹ̀ wù ẹ̀ dẹ̀ ń smooth lọ fún wọn bẹ́ẹ̀ báyìí ṣe gbà nìyẹn ìwà láàyè a máa gbàdúrà ní ọjọ́ Wednesday lágbára Ọlọ́run ìwà láàyè wa ó ń bí àwọn kan nínú o tí bá fún ọ lápẹẹrẹ kan ẹrú dẹ̀ lè bá rẹ bẹ́ẹ̀ ni mo rántí ní ọjọ́ yẹn ó ti pẹ́ díẹ̀ báyìí ìgbà tí mo ń ṣiṣẹ́ ní former church mi ẹ̀rí ojú àwọn pásítọ̀ rí o
mo gbàdúrà ẹ̀yin pásítọ̀ tẹ́ dúró lórí ẹsẹ̀ yín tí ẹ gbà tí ẹ jẹ́ kí ẹ mọ́ máa darí yín tẹ́ ẹ kú olójú ọ̀nà tá à ń sọ yìí tẹ́ ẹ tí ì bàjẹ́ tẹ́ ẹ ní ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tẹ́ ẹ ní nǹkan kan tẹ́ ẹ fi pamọ́ tàbí nǹkan tẹ́ ẹ lọ́ forí balẹ̀ fún ẹ ní godfather tàbí godmother mo gbàdúrà nínú ayé yìí ẹ ó ṣe rere ní ìjọba ọ̀run ẹ ó ṣe rere ní orúkọ Jésù. ìdí ẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣe rí ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run bá pè wọ́n máa rí ìwọ̀sí o yéé wọ́n máa rí ìwọ̀sí wọ́n máa rí ìdààmú mi ò mọ̀ díẹ̀ tí tó fi jẹ́ part of their ministry jọ tó bá ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n náà mọ̀ pé gbogbo àlọ́ fi ń ṣiṣẹ́ yìí ó dẹ̀ ń ṣe tinú kan dákun ohun tó bá ní máa fún jẹ mo bẹ́ẹ̀ irú wọn ibi òpòlọ̀ pa wọ́n àgbo opportunity ló tún ní o ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tí ó bá bèrè tó bá kàn láwọn pé tí bá dẹ̀ rí ìbẹ́pẹ yìí ó dẹ̀ kó méjì fún jẹ́ kí n sòtọ́ fún ẹ opportunity ló ní fún ìfẹsẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bẹ́ẹ̀ mo rántí ní ọdún yẹn nígbà tó ń gbé mi wá sí chọ́ọ̀chì yẹn pé as a pastor trouser 300 naira ni mo rán gbà yẹn 300 naira owó náà nígbà yẹn ẹ̀ má rẹ́ ni owó ńlá ni 300 naira gbà yẹn lọ́dọ̀ ẹ̀dá dé bus stop gbà yẹn àwọn yìbò tí wọ́n tẹ́kọ̀ọ́ bá ń sìn àwọn mọ́là ló ń ta gbà yẹn wọ́n kó àwọn trouser yẹn wọ́n rán náà ní tuntun ní obot àwọn aṣọ ẹ̀ ó ti yé wa tábà ó ti yé wa àwọn aṣọ àlòdò lọ́sẹ̀ méjì tábù kẹ́ láyé pa fàyà ẹ̀rí òun là ń wọ̀ táṣà àwọn náà ṣáà ń dọ́gbọ́n fi tá ìgbé àwọn náà ṣáà ń dọ́gbọ́n wọ ṣáàtì á fi ẹ̀gẹ́ sí ó ti yẹ ṣẹ́ ti mẹ̀gẹ́ á fi starch sí á dúró lọ́rùn wa ẹ̀rí nígbà tó wá yá àwọn náà tí wọ́n ń ra àwọn aṣọ packing shirt àti ra àwọn àti lọ sí àwọn boutique àti ra àwọn trouser tó wọ ẹ̀ṣẹ̀ díẹ̀ bára tí obìnrin kan máa sọ nínú church ètí mi kan ló ti sọ but ẹnìkan ló sọ fún mi ẹ̀rí mo ṣàlùfẹ́ àwọn méjì ìjà tó mo ṣàlùfẹ́ ẹnìkan bẹ́ẹ̀ ti ṣépè fẹ́ni kejì pé ìwọ ọkọ ẹ̀ lérí ṣe mà kò lè dáa fún yín mà nínú church kí ló dé ó ní ẹ máa wo màdáàmù yín ó ló sọ pé pásítọ̀ náà dẹ̀ ti ń ṣakọ pé níjọ́ tí pásítọ̀ ẹ̀ ti ń wá ṣọ́tò èmi ló bá wí yẹn o èmi ló bá wí yẹn èmi tó yẹ pé màá tún gbàdúrà fún pé orúkọ Jésù táṣà mi pé Ọlọ́run ṣe mo bọ́ lọ́wọ́ trouser 300 mo bẹ̀rẹ̀ sí ra trouser 18 nígbà yẹn náà white yẹn òun àwọn designer ó wá sọ pé pásítọ̀ náà ti ń ṣakọ ìní mi ò yàtọ̀ wọn sọ ọjọ́ yẹn náà làwọn ọmọ yẹn àkànrí mọ́ni abẹ́rẹ́ nínú ìjọ nìyẹn o praise the Lord nínú church environment ká tó wá sọnù ayé mo gbàdúrà ìwọ àti àwọn ọmọ rẹ bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ọwọ́ Ọlọ́run á tó yín lórúkọ Jésù Kristi gbogbo àwọn tí inú ìwà láàyè yín bí ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ẹgbẹ́ yín tẹ́ ẹ̀ gbọ́ mi níbikíbi tí àwọn tó ń bínú ìwà láàyè yín bá wà inú yẹn ṣe bẹ̀rẹ̀ ni o láti máa nu wọn o torí pé ìṣeré rẹ̀ ṣe bẹ̀rẹ̀ nígbà tó o ti ṣe ẹ̀kan báyìí tó jẹ́ pé ìwà láàyè ẹ ti ń bí wọn nínú yóò tó bá ṣe nǹkan kọ́ mo dẹ̀ gbàdúrà pé ó ṣe lórúkọ Jésù Kristi ẹ jẹ́ ká tún wo ìpele ìrìnàjò Jésù tó dàbí pé ọ̀tá tún dúró sí ṣùgbọ́n tó lọ́n tún mú ṣàṣeyọrí mo sọ fún wa a ó lo gbogbo àwọn ìpele Jésù yẹn tó ṣàṣe àwọn náà fi gbàdúrà káwọn náà lè jọba bíi tiẹ̀ ẹ̀yọ́ ká lè jẹ gàba lórí gbogbo àwọn nǹkan tó jẹ gàba lé wa lórí nígbà tá a tún ṣàárẹ̀ tó rí pé àwọn kan nígbà Jésù wà láyé tó ń ṣe ìránṣẹ́ àwọn kan fẹ́ kó kú ikó tà kú ní tiwọn àwọn ò ní nǹkan mìíràn tí wọ́n rojú pé kó kú dà lọ kékeré gbàtọ́ ọmọ kékeré tábà wo oríkejì yẹn Mátù oríkejì mo ti ní ìwé Mátù láwùlò ẹsẹ̀ kẹrìndínlógún yẹn verse Mátù chapter 2 verse 16 bíbélì sọ pé nígbà tí Hẹ́rọ́dù rí pé òun di ẹni ìtànjẹ lọ́dọ̀ àwọn amòye ó bínú gidigidi ó sì ránṣẹ́ ó sì pa gbogbo àwọn ọmọ tí ó wà ní Bẹ́tílẹ́hẹ́mù àti ní ẹ̀kún rẹ̀ láti àwọn ọmọ ọdún méjì jálẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí ó ti béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà ó mà ṣe o gbogbo àwọn tí ó gbéra wọn kalẹ̀ láti fi ọ̀rọ̀ béèrè òótọ́ lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run á gbà wọ́n lẹ́nu àwọn kan wà bẹ́ẹ̀ o wọn á dẹ̀ wá bí èèyàn gidi ẹpẹ̀lẹ́ sáà ẹpẹ̀lẹ́ máa rí báyìí wọn náà kàn dá tẹnu ẹ lẹ̀ nǹkan tán dẹ̀ ní ìdìrí tẹnu ẹ èyí tó lẹ̀ sọ fún ẹ yẹn wọn á kàn fi 10% òótọ́ 90% irọ́ wọn á dùpọ̀ mọ́ wọn á kó o sí wa lágbádá òun ni Hẹ́rọ́dù ṣe fáwọn ọmọ yìí ó béèrè lẹ́sọ̀ lọ́wọ́ wọn ibẹ̀ nǹkan ọmọ tẹ̀ tí wọ́n á lọ lóun á gbàdúrà pa abẹ yẹn ẹ̀ tí wọ́n á wo àwọn ọmọ ọlọ́mọ tó forí kó
mi ò lè imagine mo ní àwọn ẹ̀kọ́ àwọn ìwé kan tó mo fẹ́ mọ̀ iye àwọn wo gan làwọn ọmọ tó kú ẹ̀rù bà mí nígbà tá a rí nọ́mbà àwọn ọmọ tó ṣègbé nítorí ọmọ kan abẹ́rí torí ọmọ kan torí pé ó fẹ́ pa ọmọ kan ṣe pé bíbélì sọ pé èmi kì yóò kú bí kò ṣe yíyè mo ń transfer ọ̀rọ̀ yẹn sínú ayé ẹ̀ pé òní kú bí kò ṣe yíyè òní bá wọn forí kó ẹ̀yin náà máa wo lórílẹ̀‐èdè wa tá a wáyé bí ó ṣẹlẹ̀ káàkiri àgbáyé náà àwọn akáàtà àwọn kan suicide bomber ṣá wọ́n dẹ̀ plan wọ́n ti ń plan tipẹ́ ṣùgbọ́n ọjọ́ tí bọ́ọ̀bù wọn á yìn àwọn kan forí kó ìgbà yẹn làwọn kan rìn sí lórúkọ Jésù bọ́lọ̀ ti bẹ́tẹ̀ mi ẹ̀ bẹ́ láàyè Ọlọ́run pàlàmọ́ fún ẹ lórúkọ Jésù Kristi ẹ wo ìtàn Nàìjíríà ní àìmọye ọdún sẹ́yìn wọ́n sọ pé wọ́n ṣe riot June 12 o wọ́n ṣe kéde kan àwọn sọ pé olóṣèlú báyìí là ń ṣe wọ́n á dẹ̀bẹ̀rẹ̀ sí lura wọn bí ẹ̀mí ẹlòmíì àdẹ̀ bọ́ máa wo tó lẹ́yìn ìgbà tó ń jà fún bí oṣù mẹ́rin àwọn tí wọ́n jà torí ẹ̀ wọ́n tún dì mọ́ra wọ́n tún show wọn lórí tẹlifíṣàn àwọn yẹn ti forí kó máa wo àwọn riot wọ́n ní kéde kan àwọn kan ló forí kó àwọn kan ṣẹ́rí nígbà tí orílẹ̀-èdè bá fẹ́ tù sí wọ́n nílò sacrifice àwọn kan lè forí kó sacrifice òun ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ wẹ́wẹ́ wọ̀nyí àwọn ọmọ tí ò dúró ẹlòmíì nínú wọn bó ṣe ń dé òun náà padà sí tó ti wá wọ́n fẹ̀mí ẹ̀ ṣòfò lórúkọ Jésù ìwọ tọmọ táyà tẹbí tará n ò ní fẹ̀mí yín ṣòfò lórúkọ Jésù kò ní fi ṣe bí ìlú ṣe le tó lórúkọ Jésù ẹ̀ ní forí kó lórúkọ Jésù Kristi wọ́n á mú ritualist mi o ṣùgbọ́n àti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣòfò àwọn kan ti forí kó wọ́n á mú amúrọ̀bà mi o ṣùgbọ́n àwọn kan ti forí kó wọ́n mú àwọn kidnapper mi o ṣùgbọ́n àwọn kan ti forí kó wọ́n mú àwọn assassin mi o ṣùgbọ́n àwọn kan ti forí kó ṣùgbọ́n tó yẹ pé nípa ti ìwọ àti ìdílé rẹ ni ààbò Ọlọ́run dájú lórúkọ Jésù lórí ayé ẹ lórúkọ Jésù Kristi ẹ ká tẹ̀síwájú àti ẹ̀dẹ́ ìlàjì ọ̀nà ni ìkórìtà míì tí Jésù tún dé tí wọn ò fi jẹ́ kó ṣàṣeyọ inú ayé yìí ni pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe kíni wọ́n tẹ̀ǹtì ẹ̀ kó lè fẹ́ẹ̀lì gbogbo ọgbọ́n òun ni wọ́n fi ti àwọn ọ̀rọ̀ kan sí lẹ́nu kó ṣáà lè sọ kan tàbí kó lè ṣe àwọn ìwà kan ẹ̀mọ̀ tó ń pè ní temptation ọ̀gá àwọn pátápátá ni ẹ̀ẹ́dẹ́ ká lọ kà á nínú ìwé Matthew orí 4 ẹsẹ̀ 10 ló wà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ máa mú ni tó bá ráàyè tó bá ní báyìí kó sáré kọ àwọn kíní kan sílẹ̀ mo fẹ́ kó lọ ṣe àwọn research yẹn ṣé ní temptation Jésù yẹn kíní kan ṣẹlẹ̀ ní temptation Jésù yẹn mo hàn progression yẹn mo á rẹ̀ ni pé bàbá wa Jésù gan báwo tẹ̀ ṣe ní lọ́pọlọ ẹni tó pín ọpọlọ fún gbogbo wa ẹni kò ní òun ní lọ́pọlọ fúnra ẹ̀ ṣé nígbà mo sọ̀rọ̀ ìwé Matthew orí 4 ẹsẹ̀ kìíní sí 10 ibẹ̀ ni ìbápàdé èṣù àti Sátánì tó fẹ́ rẹ́ Jésù lẹ́pa Sátánì ti mọ̀ pé olùgbàlà ti dé ayé ti fẹ́ bọ́ àwọn kan gba Jésù lóru àti olùgbàlà no way máa fẹ́ lọ́balọ́ba ohun àkọ́kọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ wò kan tí Bíbélì pé lọ wá bá pé wà ní kan Bíbélì pé ó pè ní tempter olùdánwò náà pé pàtàkì àìkọ́ ìdúró Sátánì bíi pa wọ́n ní olùdánwò dé nígbà tó di ẹsẹ̀ kẹta nínú orí kẹrin ẹsẹ̀ kẹta yẹn ẹ̀rí ọ̀rọ̀ àkọ́ tí Sátánì sọ fún Jésù ni ó ti mọ̀ pé ebi ń pa Jésù ó ṣe gbà wẹ̀ tán ni ló wá ní ẹ̀sà ó yẹ gbéra sọ báyìí ìyẹn ní kí ni òkúta rẹ̀ ẹ lè sọ́ di àkàrà kẹjẹ ẹ ní agbára ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé Jésù ò lè ṣe é ṣùgbọ́n the moment Jésù bá ti ṣe gẹ́gẹ́ bí Sátánì ṣe sọ ìyẹn ni pé ó gbọ́ràn sí Sátánì lẹ́nu nǹkan tí Sátánì fẹ́ kó wá pọ̀ nìyẹn ẹ̀rí ṣùgbọ́n kí ni ìdáhùn Jésù in fact kí ni kan fọ́nì sí mi ìgbà tí mo ń túnbẹ̀ yẹn wò ìwé kan búùkù kan péré ní Jésù lò fún òun náà ní ìwé Deuteronomy Jésù wá kóòtù ìwé Deuteronomy fún pé èèyàn wà nípa ti àkàrà nìkan inú Deuteronomy orí 9 ẹsẹ̀ 3 ni òun ni Jésù kóòtù fún Deuteronomy chapter 8 verse 3 òun ni Jésù kóòtù fún bẹ́ẹ̀ yẹn Sátánì wà ọmọ Bible ó yẹ kẹ́yìn náà mọ̀ sáà pé àwa náà àmọ́ Bible from pali to pali ni so wọ́n máa ọ̀pọ̀lọpọ̀ wa tàbá fẹ́ draw Sátánì wọ́n á fi ìwò síbí wọ́n á fi ìrù sí díẹ̀ ó dáa náà bẹ́ẹ̀ ó dáa ká ascribe nǹkan burúkú mọ́ Sátánì ṣùgbọ́n misinformation ni o ẹ̀yin tẹ́ bá ń wá ẹni tí ó ní ọpọlọ jù ẹni tó gbọ́n jù ẹni tó ní ìmọ̀ ẹni tó ní òye jù ẹni tó beautiful mi ìfẹ́ ló wá ń sọ ẹni tó beautiful ju tó beautiful láàrin àwọn obìnrin lọ Sátánì ni ẹ̀rí Sátánì wà ní ẹ̀ẹ́dẹ̀ yẹn náà lónà bá kóòtù Bíbélì Sátánì ó mú Jésù lọ sí tó ga ó mú Jésù lọ sọ sí ó kàn ṣá
kókò ṣáà ṣe kinní kan kókò ṣáà ṣe kinní kan bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ torí pé àti kọ́ pé ló bá kó ti Psalm 91 verse 11 and 12 torí àti kọ́ pé ọlọ́wọ́ pàṣẹ fún agẹ́lì rẹ̀ láti fọwọ́ gbé ẹ kó o má bàa fẹsẹ̀ gún òkúta ta ló kọ́ sàtánì nìyẹn ó gbà mọ̀ pé Jésù lo báìbù lẹ́ẹ̀kan òun náà kó ti báìbù torí pé orí òun náà pé òun náà mọ̀ Bíbélì from pálí to pálí ṣùgbọ́n Jésù tó dá lóhùn ìwé òun ní Jésù tó lò Deuteronomy náà ni orí kẹfà ẹsẹ̀ kẹrìndínlógún Deuteronomy chapter 6 verse 16 Jésù tó fi dá lóhùn nígbà tó rí pé Jésù wá fi Jésù ó sọ̀rọ̀ kan Jésù Bíbélì dá lóhùn òun náà lo Bíbélì láti sọ̀rọ̀ mí Jésù Bíbélì dá lóhùn kò wá lo Bíbélì mọ́ ó wá ní òkè jẹ́ kí n ta ìṣe ó dà kí n máa yín máa rí ibi lẹ́pàá nípa Bíbélì jẹ́ kí n fi kíní kan yẹn ta ìṣe ó gbé lọ síbi tó kọ́ ní sórí gbogbo ayé pátá èso pé mi mo ní there is no controversy tó yẹ kó nǹkan ló ní Jésù àsọmọ yẹn pé what are you saying gbogbo ayé ìbúṣe tóbi tó a ò tí ì gba ìjọba lọ́wọ́ ẹ̀ òun náà ló ń ṣèjọba ẹ̀ lọ ìyẹn ayé ìta ṣì wà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó dùn Jésù bá tó dé kátó ó yá hand over ṣùgbọ́n nígbà nísìnyí oníṣòro ayé I can give it to you lọ́wọ́ kan ẹ̀rí ní Jésù bá tún lo another Bible verse chapter 6 verse 13 Deuteronomy náà ni ó tún fi dá lóhùn lọ ṣe àwọn research yẹn lé wà á rí i pé bàbá wa yìí ó máa ń dùn mí fáwọn kìrìsìtẹ́nì tí ò ní òye ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ kí n rántí program kan tí ta ronú ẹ̀ Bíbélì ò wí bẹ́ẹ̀ mo like segment yẹn àwọn arákùnrin wa kan wọ́n post ẹ̀ sí fellowship wa ní London mo wúri wá mo kàn rẹ́rìn-ín ibi gan fúnra mi gan mi tẹ̀rọ mi ìrántí ibi tí mo fi episode 1 wà nú sí wọ́n á post episode 1 abala kan wà ní episode yẹn mo ti like ẹ̀ jù Ọlọ́run wá ṣe pẹ̀lú Masige radio ẹ̀rí abala yẹn rán pè ní Bíbélì ò wí bẹ́ẹ̀ ẹ wo 80% kan tí à ń quote tá fi ń gbàdúrà tá fi ń sọ̀rọ̀ tá fi ń pe agbára nínú àdúrà Bíbélì ò sọ bẹ́ẹ̀ ẹnìkan ló sọ tó gbọ́ ẹ̀yọ inú Sátánì máa ń dùn ní bàbá tí miss quote Bíbélì praise the Lord náà bí tí mo ń sọ bẹ́ẹ̀ ni pé mo gbàdúrà fún ọ ẹ̀yọ gbogbo temptation èyí tá a ti sí ọ kán lè fi dìrẹ́lì ayé ẹ lórúkọ Jésù ní kòríta náà ò ní fèèlì lórúkọ Jésù Kristi mo rántí lọ́dún yẹn àsìkò tó ẹkìn sáré sọ tó ní nọ́mbà 8 là ń lọ nọ́mbà 4 lábẹ́ ẹ̀ṣẹ̀ dé yìí mo rántí ní time kan brother kan èmi ni mo kó brother yẹn ní àti play keyboard àti play piano lákùrẹ́ so àwa lose contact mo wá wà lẹ́kọ̀ọ́ nígbà yẹn náà mo wà ní wọ́n pe àdúgbò yẹn ní Àgòdò Ègbè ẹ̀yọ kò jìnnà sí Ìkọ̀tún mo wà níwájú church nírọ̀lẹ́ mo ní brother kan tó kàn lọ tó ẹnìkan pè mí ẹni tó pè mí ní orúkọ yẹn ọ̀gá akọrin kò yí ó gbọ́dọ̀ jẹ́ ọdún tó ti pẹ́ ló ti ẹni ẹ gbọ́dọ̀ mọ̀ mí kì í ṣe lẹ́kọ̀ọ́ mo á wojú ẹ tó pé wá jẹ́ brother ẹ pẹ̀lẹ́ sà àwa kíra wa alẹ́dẹ́kọ̀ọ́ mu ni èmi ti ń gbèkó láti bí ọdún méjì is that ó yà wọ́n lẹ́nu wọ́n ní ayé wọn tẹ̀ ti dá wọn làwọn bọ̀ bẹ́yẹn wọ́n sáré lọ kò pẹ́ náà sáré padà wá náà sáré pẹ̀lú àwọn dáàdì kan dáàdì yẹn ní àwọn ológàmì ni àwọn ẹ̀pẹ̀lẹ́ sà dáàdì máa yẹn ló wà ní Germany òun ní church òun ti lé pásítọ̀ òun ti fún níwèé so àbúrò mi ló wá nínú sọ pé òun ní ẹnìkan tó mọ̀ ẹ́ pé no pé òun ò fẹ́ kó handle church yẹn mo ní ẹ jẹ́ kí n lọ gbàdúrà sí ẹ wò a ò gbàdúrà ṣẹ́jú mẹ́ta tẹ́mi náà sọ pé òun rán mi ní gbogbo bẹ̀ yẹn ẹ wá rí nǹkan tó fi dùn wá díẹ̀ mọ́ èèyàn ò lọ́pọlọ ẹ wò ṣe rí àwọn kinní kan wà tó máa kọjá níwájú ọ̀nà kìrìsìtẹ́nì tá a máa pè ní ìbùkún Ọlọ́run tó náà ò dẹ̀ mọ́ ń pa ẹ̀ ìdí ẹ̀ nìyẹn tó fi máa ń dá kí kìrìsìtẹ́nì máa béèrè ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run ohun gbogbo ni mo pè é ẹ wò nígbà tá à ń sọ yìí owó tí church tí mo ń ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ń fún mi ó jẹ́ 7,500 ṣùgbọ́n kí 7,500 tó tẹ̀ mí lọ́wọ́ wọ́n á ti yọ ìdámẹ́wàá kúrò mẹ́ so 6,750 òun ni owó tó ń kó lé mi lọ́wọ́ gangan wọ́n ti ń yọ ìdámẹ́wàá wọn àti ẹ̀jàjàjà ń gbà pé rárá àwọn alóye ká máa san ká lè ní èrè rẹ̀ wọ́n ní rárá o káwọn bẹ́ẹ̀ bá gbẹ́ àwọn kan jalè mi ìyẹn kọ́ la gbé 6,500 òun náà fún mi èmi dẹ̀ ní the 4th highest paid pastor gbà náà ibi tí mò ń lọ rèé ṣé wá rí gbàtà tí máa ra Germany wá bá mi tí wọ́n sọ pé ó ní olùwà fún mi ní 35,000 ẹ wo agbárí mi wújú ó tó mẹ́rin ilé níbi tó wúdé pé hẹ́ẹ́ then yàrá ibi táwa ń gbé nígbà yẹn rúmà ń pa lọ ní oníṣọ́ọ̀ṣì ibẹ̀ tí wọ́n lágbára ti gbà fún wa now máa yìí tó fẹ́ fún mi ní kí ó wá ní duplex ló máa fún wa mo ní ẹ̀sà kí ló ń jẹ́ duplex wọ́n á bú sẹ́yìn pé
wọ́n ní mò ń pùlù lẹ́gì wọn ni wọ́n ní bẹ́ẹ̀ ní sàpé is that wọ́n ní bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ gbàdúrà sí díẹ̀ ló kù àgbà má gbàdúrà bẹ́ẹ̀ ni o ó má ṣe o tàbá bẹ́ẹ̀ sọ àti ẹ̀ gbàdúrà ìṣẹ́jú márùn-ún ló òun ràn mí ní gbogbo bẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ orílẹ̀ bá wa ṣe nígbà táwọn pé a ò ṣe ẹ̀wò kò tó ọdún kan rẹ̀ òun ni àṣírí ńlá kan bú jáde ní foundation ṣọ́ọ̀ṣì ọ̀hún báyé èèyàn bá ṣe parí máa rí lára ni mo gbàdúrà ní ìkórìtà tó yẹ kó ti tẹ̀síwájú mo gbàdúrà olùdánwò kò ní darí ẹ̀ sí gbólórúkọ Jésù Kristi ó kún àràdúrà ká gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olùdánwò ẹlòmíì fámílì ẹ̀ ní o bẹ́ẹ̀ ni mo sọ fún wa olùdánwò ẹlòmíì ọ̀rẹ́ ẹ̀ ní o olùdánwò ẹlòmíì aláwa iṣẹ́ ní o olùdánwò ẹlòmíì ọkọ ẹ̀ ní ẹlòmíì ìyàwó ẹ̀ ní ṣùgbọ́n mo gbàdúrà pé ní ìkórìtà àṣeyọrí rẹ̀ olùdánwò kò ní mú ọ kú lójú ọ̀nà Ọlọ́run lórúkọ Jésù Kristi ẹ̀rí mo sọ fún wa pé àlèmárà yìí gbàdúrà orí ọ̀fẹ́ Wednesday ti wà ṣùgbọ́n afẹ́ ẹ̀kọ́ la base tẹ́ bá wọnú ti dáadáa ẹ̀kọ́ la base kí ni ilé lórí láti fún wa ní orí ọ̀fẹ́ láti gbàdúrà ṣùgbọ́n bọ́dọ̀ tó wá ṣe orí ọ̀fẹ́ àdúrà yẹn ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká lọ sí ìkórìtà míì Jésù tún dé tí wọ́n fẹ́ kó ṣe àṣeyọrí ẹ̀yọ those who did not celebrate him àwọn tí ò celebrate yẹ àwọn tó fẹ́ nu yẹ̀yẹ́ ìwọ náà mọ̀ Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀ Ọlọ́run fẹ́ kàn celebrate wa àwa gan fẹ́ kàn celebrate Ọlọ́run fẹ́ kàn celebrate òun yẹn ń pè ní ìjọsìn àwa náà fẹ́ torí pé òun ló dá wa àwa náà ní ànímọ́ yẹn kàn celebrate orí wọn máa ń wú ni ìwọ náà ò lọ pàtí Ọlọ́run kan gbà lọ́wọ́ pàtí ọ̀hún náà ni o ṣàmì mo lọ́nà àgbà ẹ̀ lọ́wọ́ pàtí ojoojúmọ́ yìí tó kàn ń lọ yìí ẹ̀rù tó bá ti ń jó báyìí tó lọ́nà bá ti ń kì ẹ́ madam kìíní kan orúkọ tó jẹ́ láyé tó bá ti ń pè é ẹ̀yọ gbogbo owó skul ọmọ wọ́n máa fi ná olórí tó àtún abẹ́ sí kí ẹ̀ ní àwọn kankan àwọn orúkọ táwọn òbí ẹ̀ fún ẹ abẹ́ sí pé ẹ̀ bẹ́ẹ̀ àwọn dáadáa wọn pè é ṣáàmà ọkọ kìíní kan ọkọ mọ̀rẹ́ni kejì orí awú bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀dá èèyàn nìyẹn ìṣẹ̀dá èèyàn nìkan nìyẹn bẹ́ẹ̀ náà ni tàbá ti ń kí Ọlọ́run tàbá ń worship Ọlọ́run ibi tí mo ń lọ gangan rèé o ibi tí mo ń lọ gangan rèé o nígbà tí Jésù ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri gbogbo ibi tó bá lọ iṣẹ́ ìyanu ni ibi tó bá dé iṣẹ́ ìyanu ni àwọn tí ò mọ́rí àwọn tí ò súnmọ́ àwọn tó kí n sọmọ ìlú àwọn wọn bẹ̀rẹ̀ sí jàǹfààní ẹ̀ ló bá délùú ara tiẹ̀ kíni kan wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn níbi Jésù ń rìn dé yẹn níbo bí Jésù tó tẹ́lẹ̀ yẹn ohun tí wọ́n rí ni Jésù Kristi olùgbàlà ṣùgbọ́n àti délùú ẹ̀ tó ń rí ní ọmọ káfíńtà àwọn kan wà kó yẹ kó celebrate yẹn ṣùgbọ́n tí ayé ò bá ṣe wọn ní Jésù ọ̀kan bẹ̀ yẹn bí ẹ̀gún ló ṣe rí mo lè máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wo ìwọ tó bá fẹ́ kí ẹ̀gún yẹn ṣẹnu ayé ẹ ní o pé wòlíì kì lọ́lá ní ibi tó ti bí ìwọ tó fẹ́ kó ṣẹ ní o you can be celebrated anywhere nínú ìwé mátò ní kẹtàlá ẹsẹ̀ ẹ̀kẹtàléní-àádọ́ta sí ìkejì-dín-ní-ọgọ́ta ogún díẹ̀ now between ẹsẹ̀ 58 yẹn kejì-dín-ní-ọgọ́ta yẹn fẹ́ ká wò yẹn Matthew chapter 13 verse 58 àti 53 ní ìtàn yẹn ti ń bọ̀ wọ́n ní òun kò sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn abẹ́rẹ́ Jésù tí ó ń wàásù ẹ̀yìn ní bó ṣe dé sinagogu wọn nílùú ẹ̀ báyìí bẹ́ẹ̀ sì wàásù wọn ní kí ló bẹ́ẹ̀ sọ kí ló fi ti bọ́ ọmọ káfíńtà tábà bọ́mọ káfíńtà ni nǹkan tí wọ́n rí nìyẹn ọmọ káfíńtà náà rí wọ́n tún kìdé lélẹ̀ gan wọ́n dárúkọ àwọn àbúrò ẹ̀ wọ́n dárúkọ àwọn sísá ẹ̀ àwọn brothers bá àwọn sísá ẹ̀ ní kí ló bẹ́ẹ̀ sọ mo rántí arákùnrin kan tí ó wá nígbà kan excuse me olùfẹ́ ẹ rí i pé ẹ̀yin tẹ́ bá ti wá sọ́dọ̀ mi rí mo máa ń kọ́ kinní kan síbẹ̀ ó máa ń kọ́ ẹ̀mí náà tí bá ti ń kọ́ àwọn èèyàn dẹ̀ máa fi mí rẹ́rìn tí bá ti kọ́ màá ní kindly note that you are coming to a small church torí church wò tí pẹ̀lú mẹ́rin arákùnrin rẹ kí n máa ṣe bẹ́ẹ̀ yẹn máa ti sí wọn lẹ́gbẹ̀rẹ̀ ìpàkọ́ tẹ́lẹ̀ màá ní ẹ mọ́ o ibi tẹ́ ti ń bọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ti wá sọ́dọ̀ mi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ yín mo sọ bẹ́ẹ̀ fún church kékeré lẹ́ ń bọ̀ o so but ẹ rí pásọ sáàmù bẹ́ẹ̀ arákùnrin yẹn wá lọ́jọ́ yẹn bàtẹ́dẹ́ ó ń wo òkè ó ń wo lẹ̀ mo á súnmọ́ mo ní ẹ̀ka àbọ̀sà mo ní kí lẹ̀ expect pé máa rí visa àwọn nínú mo ní mo á sọ fún ọ mo ní ẹ̀sà ẹ má ẹ̀kọ́ yà yín lẹ́nu pé ẹ lè má ní nǹkan kan mú lọ wíwá yìí tòró ṣe mí lànà fún yín mo á sọ fún ọjọ́ yẹn pé mo ní àwọn tẹ̀ ń wé àti pastor church tó jẹ́ 1000 plus members adults nìkan rí so nǹkan tí ẹ̀ ń wò ẹ má wò Jésù ní ká ẹ wò
ṣùgbọ́n still èmi ò rò bóyá wọ́n rí bẹ́ẹ̀ òun Jésù sọ bẹ́ẹ̀ pé wòlíì kì í lọ́lá nílùú ẹ̀ ìwọ́n tó wá pé mo ní tó wá pé mo wá bá yín nílùú yín ẹ lè ṣe oúnjẹ gbé fún mi gan ìwọ́n tó wá tẹ́tí dé lóṣù mo gbàdúrà fún ẹ lónìí pé gbogbo bí tó bá dé wọ́n á celebrate ẹ lórúkọ Jésù adé stage kan mà wípé àwọn èèyàn ní choice wọn ní choice ju pé kàn celebrate pẹ̀lú ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Ọlọ́run á gbọ́ àdúrà ẹ débi pé àwọn èèyàn ní choice wọ́n celebrate ẹ àwa kan ti bá a débẹ̀ nínú ìdílé wa tí wọ́n bá fẹ́ pè wá wọn ò pè wá lórúkọ wa mọ́ tẹ́lẹ̀ wọ́n lè lárúkọ mọ́ wa lórí bàbá Tolú ẹ̀yin là ń pè bàbá Tolú ṣùgbọ́n Ọlọ́run gbàdúrà wa dé stage wọn pé wọn ò lè pè bàbá Tolú yẹn mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa dé fún wọn náà adéṣe kan sọ pé àǹtí o ṣùgbọ́n tó bá dé stage kan wọ́n sọ pé mọ́mì ẹ̀yin là ń pè á pẹ́ kó tó adjust torí pé Ọlọ́run fọ́ọ̀sì ẹ lé wọn lórí wọn náà wo gbogbo ẹ̀yin tí àti bímọ onírà díẹ̀ fún mo gbàdúrà Ọlọ́run á fọ́ọ̀sì ilé àwọn èèyàn lórí wọn celebrate pẹ̀lú pé ikú ìwọ ọmọ wọn ní choice torí pé Ọlọ́run ṣe tá àti gbàdúrà ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristi ẹ wo Ọlọ́run á pèsè ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o nígbà tí a bá tún kóra jọ inú wa dùn pé kí ni program wa Wednesday yẹn àti get yẹ ìwọ náà rí pé ìtàṣe kọjá ó clear àgbo àwọn ènìyàn sọ fún wa pé ilé máa clear o àti get yẹ ó máa níbẹ̀ tí ẹ bá ṣe bẹ̀rẹ̀ nǹkan á fi díẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká tún wò ìkórìtà mi tó àsìtò ní àsìkò díẹ̀ àwọn kan wà nígbà yẹn tí wọ́n yẹ kí Jésù ṣe àṣeyọrí wọn ò fẹ́ jẹ́ kí èrè tó fi wá sáyé rẹ̀ kó wá sí ìmúṣẹ ẹnikẹ́ni lọ́nà ìsàlándẹ̀ lè lò ìyẹn kò má táì pé ẹnikẹ́ni sàtáyé nílò àtẹnigìfẹ́ ẹ jẹ́ ká wà pẹ́rẹ́ nù Matthew 16 verse 21 to 23 Matthew 16 21 to 23 Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ kọkànlélógún sí kẹtàlélógún wọn ní láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò lè ṣàì lọ sí Jerusalem láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé kí a sì pa òun àti ní ọjọ́ kẹta kí òun jíǹde Jésù sọ clearly fún wọn ni kò fi pamọ́ fún wọn ó dé stage kan nígbà tó ti pé àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí wọ́n ti ń mature díẹ̀ nínú ìgbàgbọ́ wọ́n sọ fún wọn pé ẹ wò ó mi lè sáré máa lọ Jerusalem o mo láti jìyà o máa nà mí àwọn àgbààgbà máa nà mí àwọn akọ̀wé á nà mí o àwọn olórí àlùfáà á nà mí o dẹ̀tí bá yá màá kú o wọ́n á pa mí o màá jí lọ́jọ́ kẹta kí ni Pétérù gbọ́ sí gbogbo wọn ló wà ń bẹ̀ o ṣùgbọ́n Pétérù ìwé náà ṣáà máa kíkanjú ni ẹsẹ̀ 22 verse 22 ó ní nígbà náà ni Pétérù mú tẹ́bá lọ ka ìwé ó fà lọ ni ó fà kó láàrin èrò ni pé àìsàn kí lẹ̀ ń sọ ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ kàtìkàtì wo lẹ̀ ń sọ lẹ́nu ni ó sì bẹ̀rẹ̀ sí báwí jẹ́bẹ́ ó báwí ni pé àìsàn ọ̀rọ̀ játijàti wo lẹ̀ ń sọ yìí mọ̀ kẹtẹ́ ń sọ ni bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń bẹ̀rù ní ẹ̀ tó máa ń sọ̀rọ̀ ikú nìyẹn wáyé ikú kẹ́ ẹ̀ ebi kì yóò kí ikú kíkú kan jẹ́ bíbélì rẹ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún bíbélì sọ ó lè rí ẹni wẹ̀rù bẹ́ẹ̀ sọ pé èmi kì yóò kú ikú kíkú kan tó bá ti rí kó fi hàn mí ìwọ tó bá ti rí kó sẹ́lẹ̀ sí mi ní WhatsApp gbọ́ ọ̀kan mo sọ dáadáa o bíbélì sọ pé èmi kì yóò kú ikú kíkú kan nǹkan tó máa ń gbé lẹ́nu gbogbo kìrìsìtẹ́nì nìyẹn o mo fún ẹ ní assignment lọ́wọ́ nu bíbélì ibi tó bá ti rí ẹ tó bá ti rí èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè kó wá máa fún ní 1000 owó Nàìjíríà ní kí ṣe owó òyìnbó praise the Lord amen ó ní nígbà náà ni Pétérù mú ó sì bẹ̀rẹ̀ sí bá wípé kí a bá rí kì yóò rí bẹ́ẹ̀ fún ọ ó dẹ́ pé bá dáa ẹ bá sọ bẹ́ẹ̀ ọ̀gá ìsọkúsọ ọ̀rọ̀ ẹ sọ yìí wọ́n á lù yín wọ́n á mú yín wọ́n á pa yín ẹ fi kò tí ẹ̀ ro pé èmi ó jí rẹ ẹ fi àjíǹde jíjí wo ẹ̀rí kí ni Jésù sọ ń bì gẹ́gẹ́ ni mo fẹ́ ká lọ ṣùgbọ́n ó yí padà ó sì fún Pétérù pé kúrò lẹ́yìn mi Sátánì mo wo Pétérù dáadáa Sátánì kan ló bí ṣùgbọ́n ní ìgbà yẹn Jésù ń bá ẹ̀mí tó sọ̀rọ̀ nínú ẹ̀ ló ń bá wí àdúrà ìgbọ́dọ̀ gbà ní kí ni arákùnrin yẹn sọ lẹ́nu tí ò dùn yín àdúrà ìgbọ́dọ̀ gbà ohun tí mò ń sọ ìgbọ́dọ̀ gbà ní ẹ̀rí ó ní ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi ìwọ kò ro ohun tí ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí ṣe ènìyàn ìgbà Jésù mọ èrè tó wà níbẹ̀ ẹ̀rí àwọn kan wà tó jẹ́ pé gbogbo ọ̀nà òun náà wà fi dìré èèyàn kì í ṣe pé bóyá wù wọ́n bẹ́ẹ̀ o ṣùgbọ́n Sátánì ń lò wọ́n ní ẹ̀wò kìsẹ́ni tí ò bá lè béèrè lọ́wọ́ Ọlọ́run kó tó gbé ìgbésẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wá dẹ̀ máa ń ṣe kí ní ẹ̀ dáadáa o ọ̀pọ̀lọpọ̀ láti gbé ìgbésẹ̀ tán àti yíwọ́ wọ́n ti pásọ̀ ẹ̀jọ̀ kíní kan ti kíní kan ní kẹ́ ẹ̀ tó ṣe kíní kí ló tẹ̀ fi sọ fún Ọlọ́run kí ló tẹ̀ fi béèrè ẹ̀rí mo gbàdúrà lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò fọ̀nà hàn lórúkọ Jésù Kristi
mo tún tẹnu mọ́ wíwásáyé rẹ yóò nítumọ̀ ò ní òkan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ pè mí wọ́n á kàn sọ wọn náà òtẹ̀ jẹ́ wọn báyé wọn ṣe rí mo gbàdúrà Ọlọ́run abẹ́ tó ayé ẹ lórúkọ Jésù á tó ayé àwọn ọmọ ẹ lórúkọ Jésù Kristi ẹ̀rí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn mo fún ọ̀nà sásìkò díẹ̀ wá ìṣẹ́jú mẹ́wàá yẹn mi lè ráyè sọ ẹlòmíì gan ṣe ra ẹ ẹlòmíì gangan ara ẹ á tún ṣe ara ẹ mọ́ ṣùgbọ́n kò sáàyè yẹn jẹ́ ká lọ sí ìkórìtà míì ẹ̀yọ those who conspire against him àwọn kan tún dé stage kan àwọn kan tún bẹ̀rẹ̀ sí wọ́n tà tún kùn láti ṣe kí ni o láti dọ́gbọ́n wọ́n ṣà ń ṣèpàdé lórí ẹ̀ fún ibi ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn again ẹ̀rí èèyàn yẹn wà ní Matthew 26 verse 3 and 4 Matthew 26 verse 3 and 4 ẹ̀rí ibẹ̀ yẹn wọ́n ní èdè òyìnbó yẹn mo láìkè gan and plotted to take Jesus by trickery and killing. In verse 4 chapter 26 òun ló sọ bẹ́ẹ̀ ṣẹ́rí láì mọ̀ àwọn wọ̀nyí wọn mọ̀ pé Sátánì ń lò wọ́n kí Jésù lè kọsẹ̀ kí Jésù má lè dé ìkórìtà ibi tá a ti kú ó gbọ́dọ̀ kú lórí igi àgbélébùú torí those are the prophecies ohun tí bó ṣe gbọ́dọ̀ kú ohun gangan òun náà ní ọ̀nà sí ìgbàlà tí à ń sọ yìí ṣùgbọ́n fẹ́ pa wọ́n fẹ́ yin lọ́rùn ṣùgbọ́n lọ́rùn fún wọn ṣe mo sọ fún wọn pé bọ́lọ̀ ti ń bẹ àwọn tó ẹnikẹ́ni ọkùnrin obìnrin tó fẹ́ mú ẹ̀mí ẹ̀ kúrò láì pé ọjọ́ rẹ lórúkọ Jésù ń tọ̀ wá ṣubú kò ní ìdèmọ́ lórúkọ Jésù Kristi abẹ́rẹ́ mo sọ fún wa pé Jésù jọba ìwọ náà gbọ́dọ̀ jọba torí pé gbogbo àwọn ìṣòro ayé ẹ̀ òun ló borí pátápátá ẹ jẹ́ ká bọ́ sí ìkẹjọ yẹn àwọn tó parapọ̀ ẹ̀yọ àwọn tó parapọ̀ láti betray ẹ̀ ẹ̀yọ those who bargain to betray him ṣe wọ́n parapọ̀ nìkan wọ́n tún dúnàdúrà ẹ̀yọ bọ́n ṣe máa fihàn ẹ̀yọ bọ́n ṣe máa dá àwọn ọ̀dàlẹ̀ ó fẹ́ sọ pé kò sí ọ̀dàlẹ̀ láyé yìí wọ́n ti wà àti pé wọ́n sì ń wà wọ́n sì máa wà títí ayérayé abẹ́rí tábà lọ wòwe Matthew 26 verse 14 to 16 yẹn mo sọ pé Matthew ní ibẹ̀ mo ti tan ìtàn Jésù ní ìkórìtà mẹ́jọ onímọ̀ iṣẹ́ lórí lálẹ́ ìkórìtà mẹ́jọ tí wọ́n ti fẹ́ rìn lẹ́pa tí wọ́n fẹ́ jẹ́ kí ètò Ọlọ́run lórí ayé ẹ̀kọ́ wá sí ìmúṣẹ ìbéèrè sọ Matthew 26 14 to 16 ó ní nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Júdásì Ìskáríòtù ó tọ̀ àwọn olórí àlùfáà lọ ó sì wí pé kí ni ẹ̀yin ó fún mi alájẹnu àríbípa ó ní kí ni ẹ̀yin ò fún mi so kì í ṣe àwọn yẹn ló pé o òun ló lọ síbẹ̀ pé kí lẹ máa fún mi èmi ó sì fi ilé yín lọ́wọ́ wọ́n sì bá a ṣe àdéhùn 30 owó fàdákà láti ìgbà náà lọ ni ó ti ń wá ọ̀nà láti fi ilé wọn lọ́wọ́ kẹrin mo gbàdúrà gbogbo àwọn olè ilé tó ṣílẹ̀kùn fún olè ta lórúkọ Jésù Kristi Ọlọ́run á tú àṣírí wọn kalẹ̀ lórúkọ Jésù náà ayé ẹ̀ àwọn olè ilé kẹrin tí olè ilé ò bá sí ó nira kí olè ta tó lè jà ìkan máa sọ fáwọn èèyàn tó máa ní kíní kan sí kí n máa ní Luke lọ sí foundation yẹn dáadáa lọ kò dìgbà tí wòlíì bá sọ pé ogun ìdílé kò dìgbà tí wòlíì bá bẹ́ẹ̀ sọ yẹn go to your foundation wàá rí ibi tó ogun ti ń jà yìí ogun kì í jà yìí láti ta tẹ́wá ti rí ẹnìkan tó dojúkọ yẹn láti ta ẹnìkan ti wà ló tó sílẹ̀kùn fún nìyẹn abẹ́rẹ́ ó lọ wọ́n conspire lẹ́ni tí ó ń jẹ lẹ́ni tó mu arákùnrin òun náà ń kówó sí òun treasurer òun náà ń kówó fún Jésù ò ní auditor yẹn ni pé kò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe náwó kò ní auditor so máa yìí ti rówó yẹn tẹ́lẹ̀ now what did he want 30 owó fàdákà you will not believe it iye owó labour àwùjọ owó tí ò lè gbé débi kò tẹ́ wà ní owó náà gan mo gbàdúrà lórúkọ Jésù ó di kò ṣe mú lórúkọ Jésù náà ibo ni mo ń lọ gan tá a bá fẹ́ fi àdàpá ìrọ̀ sí láti ibẹ̀ ni màá ti wá ṣíde ẹyọ àdúrà gangan fún ọ ẹyọ tá a bá wo ìwé Revelation ìwé ìfihàn orí 5 chapter 5 verse 10 Bíbélì ní ó sì ti ṣe wọ́n ní ọba àti àlùfáà sí Ọlọ́run wa wọ́n sì jọba lórí ilẹ̀ ayé àwa ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ o fi ṣẹ́rí a typical Christian ọba ni àlùfáà sí ni lọ́mú yẹn dání a typical Christian ọba ni ọ́ àlùfáà sí ni ọ́ ipò tí mo fẹ́ gbé ẹdẹ gan nìyẹn ipò tí mo fẹ́ kó gbéra ẹdẹ gan nìyẹn ipò Jésù gan ó ti gbé ẹ síbẹ̀ already náà ó sì ń bẹ̀ ni mo fẹ́ dàbí pé ó wá dé bàdà mọ́tò tí bátìrì ẹ̀ ò dá kí n tì ọ́ báyìí kó di kankan yọ sẹ̀ kò sáré débi tó yẹ kó wà ibi tó yẹ kó wà gan nìyẹn o kì í ṣe pé kó jẹ́ ìjẹ fún anybody ìwọ ọba gan ni torí pé Jésù ni ọba àwọn ọba so àwa ni ọba lábẹ́ rẹ̀ Jésù ni olórí àlùfáà kékèké làwa mo dẹ̀ sọ kíni kan fún ẹ mo jẹ́ kí n sọ kíni kan fún ẹ kó yẹ dáadáa o sórí ẹnikẹ́ni tí ó ní Jésù
ní Olúwa àti Olùgbàlà kò sí ranking torí pé aṣọ kele tẹ́ḿpìlì ti fàya. You can go to God anytime. Ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ tá a wà fún ni pé ká sọ pé ó yá nǹkan báyìí ló fẹ́ ṣe ó yá bó ṣe máa ṣe ni bó ṣe máa ṣe ni ẹnìkan gbọ́dọ̀ dàbí leader tá a máa darí àwọn èèyàn ni ṣùgbọ́n ní oore ọ̀fẹ́ báyìí láti lọ sórí ìkúnlẹ̀ láti lọ gbàdúrà ẹ̀yọ́ wá sọ fún Ọlọ́run àdúrà kan péré ni màá pè torí pé gbogbo àdúrà àti àtúnṣètò 20 prayer points on Wednesday mo fẹ́ kó pàdé mi ní ọjọ́ Wednesday ní aago 12:15 ẹ̀yọ́ ní alẹ́ Wednesday yẹn 15 minutes to yẹn láti àfi àwọn èèyàn wọlé láti di 12 gẹ́gẹ́ àdúrà bẹ̀rẹ̀ nìyẹn wá sọ fún Ọlọ́run pé Olúwa ẹ jọba yín ní ọba àwọn ọba èmi náà gbọ́dọ̀ jọba nínú ayé yìí gbogbo tó jẹ gàba lébi lórí lórúkọ Jésù Kristi ó yá ẹ̀kẹ́rù yín báyìí I take over my position ipò ọba àti àlùfáà mo padà sí orí ìtẹ́ ìyẹn báyìí ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé gbogbo èyí tẹ́ jẹ gàba lébi lórí ohun tó jẹ gàba lébi láti ṣòrí lọ mo gba agbára lọ́wọ́ yín mo padà sórí ipò mi lórúkọ Jésù Kristi mo di ọba àti àlùfáà tó bí a ti fi mí jẹ ọba àti àlùfáà ní ayé yìí bẹ́ẹ̀ ni òṣèré gbọ́ àdúrà Jésù Olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé àdúpẹ́ lọ́wọ́ yín àyìn lógo fún orí ọ̀fẹ́ àdúpẹ́ fún wa gbà àdúpẹ́ tó gbẹ ẹ̀ràn wá lọ́wọ́ Jésù ló ẹgbà ọpẹ́ wa mo gbàdúrà fún ọ bọ́lọ̀ ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè àti ṣe ọ́ ní ọba àti àlùfáà fún Ọlọ́run wa gbogbo tó jẹ gàba lé ọ lórí wọ́n sọ agbára wọn nù lórí ayé ẹ̀ lórúkọ Jésù Kristi mo ní kò dìde níbikíbi tí o bá wà ohunkóhun tó tẹ orí rẹ bá lórúkọ Jésù mo já wọn kúrò lára rẹ mo fà ọ lọ́wọ́ sókè mo sì mú ọ lọ sórí ilẹ̀ kan tó pè ní ilẹ̀ àánú kó lè bọ́ sórí ìtẹ́ ìta àti pèsè rẹ̀ fún ọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni òṣèré lórúkọ Jésù gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ kó pa wá mọ́ títí a fi pàdé nínú àdúrà Wednesday lórúkọ Jésù Kristi Ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun nínú ayé ẹ láti fà ọ́ lọ́wọ́ sókè bẹ́ẹ̀ ni òṣèré gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah.